Agogo Ayo. A tún kí káàbọ̀ sábàlá ìròyìn lórí ètò Agogo Ayo fún tòní. Èmi ni Olúwaṣèyí Ògúnlẹ̀yẹ, kókó oníròyìn náà rèé. Ejò rápálá wọrí ibùsùn pẹ̀lú arábìnrin, ó sì gé e lọ́yàn jẹ. Ìṣẹ̀lẹ̀ tó ṣekú pa Alakoso-orin. Jaywon àti Imelda-J ń fìfẹ́ hàn síra wọn. Ẹ wá nǹkan fìdílé kájọ gbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Níṣe ni ìyá ọlọ́mọ mẹ́rin kan lérò wípé òun yóò kú lẹ́yìn tí ejò ńlá kan rápálá wọnú ibùsùn rẹ̀ nígbà tó ń sùn tó sì gé e lọ́yàn jẹ. Arábìnrin náà Caroline Griffin tó jẹ́ ọmọ ọdún 19 kò tiẹ̀ mọ̀ bóyá ejò tó gùn tó ìwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́rin náà ní oró nínú lẹ́yìn tó wọ abẹ́ aṣọ ibùsùn rẹ̀ tó sì gé e lọ́yàn jẹ nígbà tó ń sùn nínú ilé rẹ̀ tó wà ní agbègbè Guard Bridge nílùú Fife. Ṣùgbọ́n orí yọ tí ejò náà jẹ́ eléyìí tí kò ní oró rárá tó sá kúrò nílé aládùúgbò rẹ̀ kan lọ́dún 6 sẹ́yìn. Nígbà tó ń ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ náà, Caroline Griffin sọ wípé òun ti fẹ́ dìde lórí ibùsùn lówùúrọ̀ ọjọ́ náà láti múra iléèwé fún àwọn ọmọ òun, ṣùgbọ́n níṣẹ́ lòun fojú gan ní ejò náà tó jókòó sí àyà òun. Ó ní òun kọ́kọ́ rò wípé àwọn ọmọ òun ló ń bá òun ṣeré ipá ni kó tó di wípé òun rí i tó rá tóun sì fi gbé ta. Caroline ní ariwo tóun pa ló mú kí ejò náà gé òun lọ́rùn jẹ tóun sì lérò wípé òun máa kú látàrí ìrora tó ti bẹ̀ jáde. Ìròyìn yìí tàn káàkiri àdúgbò náà títí tí Gareth Nevin ọmọ ọdún 21 tó ní ejò náà fi tẹ ikọ̀ Caroline létí nílé rẹ̀ láti wá gbé e. Gbajúmọ̀ alákòóso orin orílẹ̀-èdè Nàìjíríà Harold Modi tí gbogbo ènìyàn mọ̀ sí HCO jáde láyé lẹ́yìn tí àìsàn ikọ́ fẹ́ dojúkọ. Ọ̀kan lára àwọn ọ̀rẹ́ tímọ́tímọ́ olóògbé náà fi hàn wípé HCO wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ díẹ̀ nílé mọ̀lẹ́bí rẹ̀ tó wà ní agbègbè Sùúrùlérè ìpínlẹ̀ Èkó nígbà tí ìdojúkọ náà dé tó sì padà mú ẹ̀mí rẹ̀ lọ. HCO padà sórílẹ̀-èdè Nàìjíríà láti orílẹ̀-èdè United Kingdom lọ́dún 2007 pẹ̀lú èròǹgbà àti dá ilé-iṣẹ́ agbóhùnjáde rẹ̀ H2O sílẹ̀. Ó sì ti ṣiṣẹ́ pẹ̀lú ọ̀kan òjọ̀kan àwọn olórin orílẹ̀-èdè Nàìjíríà bíi Two-Face àti Vector nínú orin Get Down, Ọlámídé nínú orin Unite, Dami Crane, Wájé, Sinzu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Modi tó lé ní ọmọ 20 ọdún jẹ́ àbígbẹ̀yìn àwọn òbí rẹ̀. Bàbá rẹ̀ jáde láyé ní nǹkan bíi ọdún kan sẹ́yìn. Ìṣẹ̀lẹ̀ burúkú náà sì ti sọ ìyá rẹ̀ sínú ìrònú ayérayé. Kọ́lọ́run tẹ̀ sí afẹ́fẹ́ rere. A ti rí ìkà wípé James Olúwájúwọ̀nlọ ẹ̀dá yìí tí a mọ̀ sí Jaywon àti ikọ̀ olórin láti ìpínlẹ̀ Benue Imelda-J tí a mọ̀ sí Imelda-J tí ń ṣe wọléwọ̀de tó dúró re. Àwọn méjì ni a gbọ́ wípé wọ́n pàdé ara wọn nílé Jaywon tó wà ní Ajao Estate ìpínlẹ̀ Èkó láàrin ọdún tó kọjá nígbà tí ọ̀rẹ́ wọn kan fojú wọn kanjú kí wọ́n bá lè kọrin papọ̀. Nípasẹ̀ eléyìí àárín àwọn méjì gúnrégé wọ́n sì bẹ̀rẹ̀ ìwọléwọ̀de eléyìí tí wàá mú kí ìrìn àjò Imelda sílùú Èkó di lemọ́lemọ́. Èyí ni òpin ìròyìn fún tòní, ẹ tún gbọ́ kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Ejò rápálá wọrí ibùsùn pẹ̀lú arábìnrin, ó sì gé e lọ́yàn jẹ. Ìṣẹ̀lẹ̀ tó ṣekú pa Alakoso-orin. Jaywon àti Imelda-J ń fìfẹ́ hàn síra wọn. Àwa ìjùbẹ́ lọ lórí abala ìròyìn lórí ètò Agogo Ayo fún tòní. Ètò ṣì ń tẹ̀síwájú, ẹ máa bá wa kálọ o. Ètò yìí ló ń rán wa létí èdè àtàṣà wa tó ṣe kókó.